الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. níbi ọ̀rọ̀ tí a mẹ́nu bà ní ìjókòó tí ó kọjá lọ tí a pè àkọlé rẹ̀ ní àṣùfà a sàyè pé àṣùfà òun náà ni kí ẹni tí ẹ̀jọ́ ní nǹkan kí ó gba nǹkan ẹnìkejì tọ́ta fún ẹlòmíì ní pẹ̀lú owó. Àlàyé rẹ̀ fẹ́ wá sọ yìí o, nǹkan tí Khalidu àti Ahmadu ní ọjọ́ ní ilẹ̀ plọ́ọ̀tì kan báyìí, ó lè jẹ́ ilé, ó lè jẹ́ ilẹ̀, jáfi ilẹ̀ pé ọjọ́ ní ilẹ̀ kí ni o. Bí àwọn ò tí wàá pín ilẹ̀ yìí, òkè àti ìsàlẹ̀ ta ló ní? Sẹ́ni kan ló ní bí? Ta ló ní ìsàlẹ̀? Ta ló ní òkè? Àwọn méjì ló ṣe kí ni? Àwọn táwọn sọ báyìí pé ibi ni ti Khalid, ibi ni ti Ahmadu, ta ló ní bí? Ibi nǹkan? Ṣé àwọn méjì ló jẹ́ níbí ibi? Kí ló fà á? Àti pín. Àmì ìta wọn fẹ́ sọ̀rọ̀ báyìí ọmọ ìyá mi. Lẹ́tà tí wọ́n bá ti pín. Kò sí tí Jésù fún à ń bẹ́ o. Ó yà pé òun fẹ́ sí kí ni? Òun fẹ́ rà ni. Ṣé àmọ́ ìtọ́jú akọ̀ṣù fún àyè ni pé àwọn méjì wọ́n jọ ní nǹkan yìí. Khalid àti Ahmadu wọ́n jọ mọ́ ara wọn, wọ́n jọ mọ́ra wọn. Àbẹ́ẹ̀kọ́? Wọ́n fẹ́ jọ mọ́ ara wọn, nígbà pé jọ mọ ìwà ara wọn, wọ́n jọ mọ ara wọn ní ẹ̀fí náà fẹ́ jọra lẹ lọ́ọ̀sì kan. Àbẹ́ẹ̀kọ́? Àbẹ́tẹ̀yẹ̀ ọba sí ẹ̀ sí ẹ̀ lójọ́ dá nǹkan pọ̀ bí? Khalidu wọ́n wá ní pẹ́ dá ìpín tèmi nínú plọ́ọ̀tì kan yìí mo ti tà fún Ashraf. Wọ́n tà fún ta ni? Ashraf. Ashraf yìí ará àta lòun tiẹ̀. Kò sí láàrin àwọn méjì sẹ́jọ́ mọ́ra wọn. Àbẹ́ẹ̀kọ́? Ta ló ta nǹkan sí ẹ̀? Wọ́n tà fún ta ni? Wọ́n túmọ̀ sí pé ẹni tí wọ́n jọ nílẹ̀ yìí ní ìsìn báyìí ta ni? Àwọn àti Ashraf nígbà tí Khalidu ti ta àbí wàá fi kọ́ wípé tí ó lè bá ṣẹlẹ̀ tí ẹnìkan ta ilẹ̀ rẹ̀ nǹkan àjọni rẹ̀ ilé ni o àbílẹ̀ ó tà fún ẹlòmíràn tí èsì ara wọn Islam fún aláǹfààní pé téèyàn bá ti tẹ́ni tí ta ni Ahmadu bá ti mọ̀ pé ta ni ó ti ta ilẹ̀ dandan ni fún Ashrafu yìí tí Ahmadu bá sọ pé òun fẹ́ gba ilẹ̀ yìí pé wọn ò fẹ́ kí Khalidu ó tà fún ẹni ní kó gba owó padà lọ́wọ́ ta ni? Ashraf lọ́wọ́ ta ni? Lọ́wọ́ Ahmad. Ahmadu ìtumọ̀ pé Ahmadu ó dá owó tó kó fún ta ni? Ta ló dá padà nísìn? Ahmadu ó dá padà fún ta ni? Ó dá padà fún Ashraf pé gbà àtà fún ọ. Bí wọ́n túmọ̀ sí pé ilẹ̀ táwọn méjì jọ ní ẹ̀tẹ́lẹ̀ ta ló ní nísìn? Ahmadu ló dá ni. Tó ti yé lẹ́ẹ̀kan sí Khalid Ahmed lẹ́jọ́ ní ilẹ̀ plọ́ọ̀tì kan. Khalid ta ilẹ̀ tiẹ̀ fún Ashraf. Ahmed wá gbọ́ pé Khalid ti ta ilẹ̀ rẹ̀ fún Ashraf. Ẹ̀tọ́ Ahmed ní pé láti lọ bá ta ni? Ashraf ní ilé òun fẹ́ gbà tí ó yọ ọmọ jẹ́sí ta ni? Tòun. Ó ti gba ilẹ̀ àjọ ní àméjèèjì tó gbà lọ́wọ́ Ashraf pé òun ọ̀tá fún mọ́tò fún lówó eléyìí ń pè ní ṣúfà. Ọ̀sọ̀ nǹkan tí nǹkan tó pò náà nípe kan bẹ́ẹ̀ wọ́n á gba ìtẹlùmíì kan wọ́n á di mélòó? A sì pé tí ṣúfà ní kíni nǹkan méjì ṣé ibà nísìn tí wọ́n á di mélòó nísìn? Àwọn tó pé gbogbo ilẹ̀ yìí láì nísìn ilẹ̀ ìpín tẹ́lẹ̀ àti tẹ́lẹ̀ yìí ó ti di ta ní nísìn? Sọ́dọ̀ Khalidu ti wá sọ́dọ̀ rẹ̀ bí? Ọdún ta ni? Khalidu ti ta ìpín ẹ̀fà Ashraf. Ahmadu wá sọ pé òun ọ̀tá àwọn àjọ ní àwọn àtẹ́lẹ̀ yìí ni wọn ò fẹ́ kára ta kọ́ wá sí bíbá yìí tó tọ́ bá wá táwọn ọmọ mi wà tí mi lọ́wọ́ ta ni? Ashraf láti bá di ọ̀nà wàhálà yìí fún èèyàn àbí dá ẹjọ́ ó dá lẹ́jọ́ wípé tí rẹ̀ bá ṣẹlẹ̀ tí èèyàn bá jọ ní nǹkan kan pọ̀ kẹ́nìkan wá ta nǹkan tí wọ́n ti pín nǹkan yìí kẹ́nìkan wá ta ìpín tí ẹ̀fẹ́ nìkan ẹ̀tọ́ ni fún ẹni tí ọ̀tá tiẹ̀ kó lọ dá owó padà fún ta ni? Ẹni tó rí ọba tà fún kó ìbàdí kó nìkan ní ọ̀dà ní yóò fa ìbalẹ̀ sí abala rẹ̀ tó ti yé ilẹ̀ pé ní ṣúfà ní pé kéèyàn sọ nǹkan di mélòó? Méjì. Nǹkan yìí nǹkan àjọ ní
ilé ìyàtọ̀ lè ní má tẹ́lẹ̀ ti pàdé mẹ́lẹ̀ yìí amadu wa lọ dẹ́wọ́ padà fún gbà mo wá ṣé báwọn mo owó wá gba owó rẹ sọ́tìyé wa sẹ́ni kẹ́lẹ́ sàlàyé fún mi bí nínú yín Hasan sàlàyé rẹ fún Sofila. nǹkan tí Khalid àti Ahmed ní so Khalid wọ́n jọ ní kíni wọ́n jọ ní àjọ ní wọ́n ní kò sí pé kíni léyìí kíni sẹ́jọ́ ní ẹ̀mí ilẹ̀ so wọ́n ti ṣe kíni wọ́n ti pín wọ́n ti pín Hasan so Khalid wá lọ ta nínú ilẹ̀ yẹn wá lọ ta fún aṣọ ó lọ ta ìpín tiẹ̀ ó lọ ta fún aṣọ. nínú ṣẹ̀ríà Islam ni pé tí ó bá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹni tí ò ta tiẹ̀ wọ́n lè ta àtọ́ fún ọ̀fẹ́ ara àta tí ó lọ dáwó padà fún eléyìí pé ní ṣúfà wọ́n gbọ́dọ̀ gbà á dandan àbúté ìbá fún ọ̀sìn kínní owó ní ìdí ẹ̀mọ́ gbà náà pé ọmọ ọ̀pọ̀ gbà náà àbúté ìbá yarí pé ọ̀rẹ́ wọn àlọ́ wọn ọ̀gbá kára àtọ́ sí kínní wọ́n á kọ́ àwọn bíi wọ́n ra ilẹ̀ yìí tẹ́pọ̀ nìkan ni wọ́n da ni ọ̀ràn yẹn ni fún Ashraf kó sí kínní kó gbowó ẹ̀ padà eléyìí pé ní ṣúfà ẹ̀tọ́ ilé ni pé wọn ò tí ì pín kẹ́yìn wọn ò tí ì pín lé ilẹ̀ yìí tí wọ́n ti pín eléyìí ṣe kì í ṣe ọ̀ràn yẹn fún lẹ́gbẹ̀ẹ́ yabaláwo lórí kò sí ní ṣe ṣúfà ń bẹ̀ mọ́ yọ padà fẹ́ ra ilẹ̀ ní.